pè lẹ́ẹ̀mẹ́ta ní Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. bí wọ́n ti ń perí ẹ̀ nìyẹn o lórí òkè ńlá kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Àgbàlá Gabriel nílùú Ìbàdàn kíkan ni wọ́n ń ṣe àdúrà fún un bẹ́ẹ̀ kì í ṣe àwọn èèyàn lásán ni ó ṣe àkànṣe àdúrà yìí láàjọ òní Monday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2023 yìí ni o lónìí ìgànnì ọkùnrin olórin fújì ní ikú ijó ikú orin bùdó ìmọ̀nilá nínú kákọrin tó ní làákàyè gidi ìyẹn Saidi Òṣùpá ọmọ wọn ní Ìbà Olúyọ̀lé ọmọ látòkùnbọ̀ tó lé ní ẹni ọdún kan sí lókè èèpẹ̀ ṣèbí lọ́dún 1969 gan ni wọ́n bí o láàjọ òní gan ni o nítorí ẹ̀ ní àwọn arúgbó àwọn afàdúrà jagun lórí òkè ńlá ní Àgbàlá Gabriel nílùú Ìbàdàn níbi tí wọ́n ti bí Saidi Òṣùpá gan ti kóra wọn jọ o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà lówùrọ̀ kùtù ní wọ́n fi ewu orí wọn tọrọ wọ́n fi èrìgè mọ̀lẹ̀ tó mẹ́lẹ́nu arúgbó bẹ ọba aláwùrà bíi kí ọkùnrin olórin fújì ó lè borí ọ̀tá ẹ̀ gbogbo lágboolé fújì àti níbikíbi lórílẹ̀ alààyè wọ́n ní kí ọmọ Látòkùnbọ̀ ó túbọ̀ jáwé ọlá sí i ni o kí òṣì ìbànújẹ́ ìdààmú lórí aya lórí ọmọ fìtínà lórí gbogbo ó tètè lọ́ máa gbénu ìgbẹ́ wò ó kí ọmọ Òkùnọlá ọmọ ìyá mi Látòkùnbọ̀ ó túbọ̀ máa pọ̀ sí nínú ọ̀la gbẹdẹmukẹ báwo ni àwọn arúgbó ṣe dá àdúrà bolẹ̀ l'Àgbàlá Gabriel nítorí ọkùnrin olórin fújì yìí àti pé kí ni àṣírí àjọṣepọ̀ wòlíì Adémọ́lá Amúsàn tó kó àwọn arúgbó jọ ní kùtù òwúrọ̀ ọjọ́ ajé tó ní kí wọ́n máa fi ogbó orí wọn ṣàdúrà fún ọmọ ọlọ́mọ àṣírí láre o tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá. Ẹ̀gbọ́n wa Jésù Olúwa wa ẹ̀gbọ́n wa Olúfimọ Saidi Òṣùpá wọ́n ń ṣe ọjọ́ ìbí lónìí ẹlòmíín béèrè pé wáyé tẹ wá bọ́ta láàárọ̀ Monday báyìí àárọ̀ Monday lèyẹn fi máa ń ṣàdúrà fáwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ẹ̀rọ àwọn arúgbó yìí wọ́n ti jí wá láàárọ̀ yìí wọ́n wá gbàdúrà fún Olúfimọ Saidi Òṣùpá òní ìbóni ní 7 òní ní 7 òní ní Olúfimọ ṣe birthday wọn a gbàdúrà fún wọn pé kí ẹ̀mí wọn ó gùn a gbàdúrà fún Saidi Òṣùpá pé kí ayé má rí wọn mú a gbàdúrà fún Saidi Òṣùpá kí ipá ọ̀tá kó má kà wọ́n a gbàdúrà fún wọn kí ìmọ̀ ọ̀tá kó má ṣẹ lórí wọn ẹ pè lẹ́ẹ̀mẹ́ta ní Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. ẹni bó ṣe ṣe ọjọ́ ìbí rẹ lónìí. Ikú ò ní pa ọmọ wa lọ́wọ́. Àwa arúgbó ṣàdúrà fún ọ. Àbí ẹ̀yin wèrè. So ẹni Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. Ẹni àwa arúgbó gbàdúrà fún ọ. Oògùn lẹ́mìí. Ẹ sọ lẹ́ẹ̀kan sí. Ẹ sọ lẹ́ẹ̀kan sí. Ẹni ikú tó yá ò ní pa ọ́. Ẹ sọ pé Saidi Òṣùpá o. Saidi Òṣùpá o. Torí pé o jẹ́ olólùfẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹni bá gbógun tì ọ́. Yóò wọ bojì lójijì. Ẹni àwa arúgbó gbàdúrà fún ọ. Ìgbà ọdún kan. Ẹni nínú ọrọ̀. Nínú àlàáfíà. Nínú ẹ̀mí gígùn. Nínú owó. Nínú ọlá. Nínú àìkú. Baálé ọrọ̀. Ogun lẹ́mìí. Ẹni Saidi Òṣùpá o. Àti wọ. Àtaya. Àtọmọ. Ọlọ́run ó dá yín sí. A sọ pé connection ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹni bẹ́ẹ̀ ni ó rí. Ẹ̀yin arúgbó ẹ fọwọ́ lé orí yín tó ti gbó yẹn. Ẹ sọ pé báwa náà ṣe dàgbà yìí. Táwa náà ewu lórí yìí.
ìwọ náà ó dàgbà. Ẹni ìwọ náà ó dàgbà. Ẹni ó dògbó. Ó yẹ gbàdúrà fún. Jésù Olúwa wa. Ẹni Saidi Òṣùpá o. Wọ́n ní rí wọ́n mú. Ẹ̀yin arúgbó ẹ sọ bí arúgbó ẹni wọ́n ní rí wọ́n mú. Ẹ sọ pé apanupọ̀ ṣàdúrà fún ọ lónìí tí í ṣe ọjọ́ ìbí rẹ Olúfimọ̀ Saidi Òṣùpá wà pẹ́ láyé ìgbà ọdún kan ni ohunkóhun tó lè mú ibi wá fún ọ. Ohunkóhun tó lè mú ìbànújẹ́ wá fún ọ. Ọlọ́run orí òkè yìí ó kà kúrò níwájú ẹ̀. Eléyìí tó kẹ́yìn rèé o ní tẹ́ sọ ni pé Saidi mi ò ní gbọ́ pé lójijì. Saidi mi ò ní gbọ́ pé lójijì. Ó yà dùn
kọrin fún wọn happy birthday to you. Happy birthday to you. Hey, máa wò. Happy birthday to you. Òṣùpá. Happy birthday to you. Wish you many happy returns of that day. Gbàdúrà bí ọkàn yín bá ṣe fẹ́ ẹ máa gbàdúrà fún wọn ẹ máa bá wọn béèrè tí wọ́n fẹ́ ní òní yìí kó kálukú máa sọ láti inú ọkàn ó yàdúrà ó yàdúrà. Jésù Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúfimọ́ òní lẹ́ ń ṣe ọjọ́ ìbí. Àwọn arúgbó panupọ̀ gbàdúrà fún yín, ẹ̀mí yín ó gùn láyé. Ipa obìnrin, ipa ọkùnrin, ipa aláwọ̀ ìka, ipa oníṣègùn ìka kò. Alóore TV, Alóore TV, nílé nínú òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó, Alóore, Alóore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Thank you.